sí ẹni tó bá ṣẹ̀ ni ó fi mú dánrin. Ṣé ẹ ti gbọ́ òfin ìlú wa? Òfin ìlú wa. Òfin ìlú wa. Àní Jósẹ́fù tó ṣí bíá palọ̀ tó sọ ní ìyanu Jésù bíá palọ̀. Ẹ̀gbọ́n náà ibo ni ó fojú sí tí Jésù bá dé? Ẹ mọ̀ dáhùn nílé yín lọ́hùn-ún. Ẹ tún kú dédé àkókò yìí o, nílé lóko lájò àti lẹ́yìn òdì. Ẹ kú bí ojú ọjọ́ ṣe rí. Ẹ tún káàbọ̀ sórí àkọ́tún ètò lórí ìkànnì Ohun Ìfẹ́sọmídà TV. Àní ojú tẹ́ ẹ fi ń wò mí, ojú ọ̀hún ò ní fọ́. Bẹ́ẹ̀ létí tẹ́ ẹ fi ń gbọ́ mi, etí ọ̀hún ò ní dì. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ tún ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ káàbọ̀ sórí ìkànnì Ohun Ìfẹ́sọmídà TV. Àjọṣepọ̀ wa ò ní bàjẹ́. Àní tẹ́ ẹ bá ń gbádùn àwọn ètò wa lórí ìkànnì yìí, ẹ má gbàgbé láti bá wa tẹ láìkà, ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá, tẹ́ ẹ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ sí nísàlẹ̀ yìí, kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ sì mọ ìgbà àti àkókò tá a mọ bọ́ sórí ètò lórí ìkànnì Ohun Ìfẹ́sọmídà TV. Kò sì ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa lórí ìkànnì yìí. Kẹ́ ẹ sì mọ́ gbàgbé, à ń retí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ yín o. Ẹ ràn wá lọ́wọ́ lórí ètò yìí, kẹ́ ẹ bá lè mọ wo lóòtú ètò yìí kedere láti inú ilé yín. Bóyá ẹ bá fẹ́ fi ìrànlọ́wọ́ tí ránṣẹ́ sórí ètò yìí, ẹ kàn sí Ohun Ìfẹ́sọmídà lórí nọ́mbà tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó. +229 97 74 76 51. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp kájọ fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Ẹ ṣeun púpọ̀. Ó yá ẹ bá ń wá nǹkan fìdílé, àbí kẹ́ ẹ fìdílé nǹkan. Akọ ológbò apá kẹrin. Àní ọ̀nà àbáyọ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gbé kalẹ̀ fún Ajélọlá ní ìlú ayé tó farasin yìí. Èwo ni Ajélọlá mú níbẹ̀? Ó yá ẹ bá ń wá nǹkan fìdílé, àbí kẹ́ ẹ fìdílé nǹkan. Akọ ológbò apá kẹrin leléyìí. Mi ò ní tojú lẹ̀ mọ́lẹ̀. Ìwọ náà ò ní tojú lẹ̀ mọ́lẹ̀, torí pé fẹ́lẹ́fẹ́lẹ́ láyé, ayé yìí fẹ́lẹ́ gan. Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé, ilé ayé yìí fẹ́lẹ́ o. Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé gbà o, ilé ayé yìí ó fẹ́lẹ́ o. Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé, ilé ayé yìí fẹ́lẹ́ o. Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé gbà o, ilé ayé yìí ó fẹ́lẹ́ o. Àní ọ̀nà àbáyọ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n là kalẹ̀ fún Ajélọlá ní ìlú ayé tó farasin yìí. Èwo ni Ajélọlá mú níbẹ̀ láti fi padà sílé? Ibi tá a dẹnu dúró sí ní ọ̀sẹ̀ tó kọjá rè yìí. Gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ sì fi ìdáhùn yín ránṣẹ́ sórí WhatsApp Ohun Ìfẹ́sọmídà. Ẹ̀yin tẹ́ ẹ ní kó fi àwọn ìbejì sílẹ̀ kó padà sílé. Ẹ̀yin tẹ́ ẹ ní kó fi àwọn ìbejì ránṣẹ́ sílé kó dúró nílùú yìí. Ẹ̀yin tẹ́ ẹ sì ní kó gba kámú kó máa gbé nínú ìlú yìí pẹ̀lú àwọn ìbejì rẹ̀. Gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ púpọ̀. Èwo ni Ajélọlá mú nínú mẹ́tẹ̀ẹ̀ta? Ẹ bá ń wá nǹkan fìdílé, àbí kẹ́ ẹ fìdílé nǹkan. Kí lè má dahoro la fi ń ké tantan báyìí.
àní Ajélọlá rò ó sọ́tún ó rò ó sósì. Ó ní tí n bá fi àwọn ìbejì mi sílẹ̀ ní ìsìn tí mo bá padà sóde ayé, ìṣẹ̀mí wo ni mo fẹ́ mọ̀ yìí pé wọ́n wà? Tí mo bá sì fi àwọn ìbejì mi ránṣẹ́ sóde ayé ní ìsìn tẹ́mi dúró nínú ìlú yìí, ta ni àwọn ìbejì mi fẹ́ fojú jọ lóde ayé? Tí mo bá sì ní kí n dúró sínú ìlú yìí pẹ̀lú àwọn ìbejì mi, ipò wo ni mo fẹ́ mọ̀ yìí pé ìyá mi yóò wà lọ́hùn? Pàápàá jùlọ Àlàbí tó jẹ́ ọkọ mi. Ajélọlá rò ó sọ́tún ó rò ó sósì, ló bá pinnu lọ́kàn rẹ̀ yìí pé bẹ́rù bá kọ òkè tó kọlẹ̀, ọ níbìkan à ń gbé e kà, ọgbọ́n sì lè tán láyé títí ká wá a lọ sọ́run. Ẹgbọ́n náà irú ọgbọ́n ò ní Ajélọlá dá? Àní ẹ mọ́mọ̀ jẹ́ ká gbàgbé ń gbé àjò láyé yìí, ọ̀run nílé wa. Àní nínú ìlú yìí, arákùnrin kan wà ń bẹ̀ tí wọ́n ń porúkọ rẹ̀ ní Àgòdòǹgbò. Arákùnrin Àgòdòǹgbò yìí ti ń da Ajélọlá láàmú pé kó jẹ́ káwọn ọmọ fẹ́ra tàwọn. Ṣùgbọ́n ohun tí ń ṣe pò kúkú ṣọ̀rá, Ajélọlá ò rí ti Àgòdòǹgbò rò. Ṣùgbọ́n bí ọ̀rọ̀ ṣe wá rí yìí, Ajélọlá wá pinnu lọ́kàn rẹ̀ yìí pé ká gbà fún wèrè ká lè rọ́nà lọ. Ó pinnu lọ́kàn rẹ̀ yìí pé òun yóò jẹ́wọ́ fún Àgòdòǹgbò láti máa fẹ́, kóun bá lè rọ́nà àbáyọ láti padà sílé. Ó sọ fún Àgòdòǹgbò yìí pé òun ti gbọ́ bẹ́ẹ̀ lòun ti gbà. Òun àti Àgòdòǹgbò bẹ̀rẹ̀ sí ní ṣe wọléwọ̀de. Ìyá tó mú Ajélọlá wánú ìlú yìí, bí ìyá yìí ṣe rí Àgòdòǹgbò àti Ajélọlá, ìyá yìí ń sọ sọ́kàn yìí pé ẹ wo ọmọdé yìí, èyí tó yẹ kó mú ọ̀nà àbáyọ kan láti padà sílé, ó kọ̀ kò mú. Ọkọ ló tún bẹ̀rẹ̀ sí ní wá ní ìlú wa, àbóhùn náà ti ń gbádùn ìlú wa ni, àbí kò fẹ́ padà sílé mọ́ ni. Ìyá yìí ń sọ bẹ́ẹ̀ sọ́kàn. Tí Ajélọlá kúkú yè, òun ló mọ ohun tí ń wá tó fi jẹ́wọ́ fún Àgòdòǹgbò. Ọjọ́ ń gorí ọjọ́, ọ̀sẹ̀ ń gorí ọ̀sẹ̀, oṣù mọ̀ tí ń léra wọn. Nígbà tó di ọjọ́ kan, Àgòdòǹgbò àti Ajélọlá ń bẹ nínú yàrá tí wọ́n jọ ń dọ̀wẹ́kẹ̀, tí wọ́n sì jọ ń sọ̀rọ̀. Bí Àgòdòǹgbò ṣe ń fọwọ́ ra Ajélọlá lára, ni Àgòdòǹgbò ń sọ fún Ajélọlá ń pé kó jẹ́ kóun tọ́ṣu rẹ̀ wò. Ajélọlá ní iṣu bíi ti báwo, ibo ló ti rí iṣu? Àgòdòǹgbò sọ yín pé ṣéṣu yẹn wá ni mò ń sọ ni. Mo ní kó jẹ́ kí n ju gbá mi sí kànga rẹ kí n fa mi. Ajélọlá ní wo àṣàmọ̀ rẹ ò yé mi jọ̀ọ́. Àgòdòǹgbò ní ọ̀dà náà mo fẹ́ tọ̀. Ajélọlá ní ṣé o máa ń sọ fún mi kó o tó tọ̀ tẹ́lẹ̀ ni? Dìde kó o lọ tọ̀. Àgòdòǹgbò bá là á mọ́lẹ̀ yìí pé àní kó o já ṣeré lọ́kọláya. Ajélọlá ní má tiẹ̀ gbé yẹn wá rárá, torí ìyẹn kọ́ ló kàn báyìí. Ká tó ṣẹ́jú pẹ́rẹ́, Àgòdòǹgbò ti ń wá Ajélọlá mọ́ra. Ajélọlá sì ní ọ̀dà náà dúró ná, mo ní ìbéèrè kan tí mo fẹ́ bi ẹ́. Àgòdòǹgbò ní ìbéèrè wo nìyẹn? Mo ń gbọ́ ẹ̀. Ajélọlá ní báwo ni wọ́n ṣe gbà tó fi gbọ́ Yorùbá dáadáa nínú ìlú yìí? Àgòdòǹgbò rẹ́rìn-ín, ó ní sórí gbogbo ìgbà lèmi máa ń wá sóde ayé lọ́dọ̀ yín lọ́hùn-ún, tí mo sì máa ń lọ ọjọ́ bíi mélòó kan níbẹ̀ pẹ̀lú yín kí n tó padà síbí. Ajélọlá ní lóòótọ́. Àgòdòǹgbò ní bẹ́ẹ̀ ni, náà ni mo fi gbọ́ èdè yín púpọ̀. Ajélọlá ní màmá sì sọ fún mi pé téèyàn bá fẹ́ kúrò níbí lọ òde ayé, èèyàn ó fẹ́ lò tó 30 ọdún lọ́nà kéèyàn tó dọ̀hùn.
ọgbọ́n òní wọ́n wá ń dá sí i. Àgòdòǹgbò rẹ́rìn-ín ó ní òótọ́ ni mọ̀mọ́ sọ ṣùgbọ́n ẹsẹ̀ yá ju mọ́tò lọ fẹ́ni tó bá mọ ọ̀nà ẹ̀bùrú. kánákò la máa ń lò tá a bá fẹ́ wá òde ayé. Àjẹlọ́lá ní kánákò lọ́dọ̀ tiwa lọ́hùn àwọn àgbàlagbà sì máa ń sọ yín pé ẹni tó bá lo kánákò lọ́sàn-án ojú oorun ni ó ti rìnrìn yẹn dí padà. Àgòdòǹgbò rẹ́rìn pé kánákò ti ọ̀dọ̀ wa ń bí kì í ṣe bíi tọ̀dọ̀ yín lọ́hùn. Àjẹlọ́lá ní ó sì mí orí. Ohun tí Àjẹlọ́lá kúkú ń fẹ́ ó ti ń rí bọ̀ díẹ̀díẹ̀. Àgòdòǹgbò ní ṣé ìbéèrè rẹ ti tán àbókù? Àjẹlọ́lá ní kò tí ì tán àmọ́ mo dúró ń bẹ̀ náà kí n má fọ̀rọ̀ gùn. Àjẹlọ́lá fira rẹ̀ sílẹ̀ fún Àgòdòǹgbò. Àgòdòǹgbò wakọ̀ lórí rẹ̀ ó gùnkè àràfà rẹ̀. Kódà àràfà alálọ̀bọ̀ ló fi ṣe lọ́jọ́ yìí. Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn èyí tí wọ́n ṣe yìí? Ǹjẹ́ Àjẹlọ́lá rí ohun tí ń fẹ́? Àní bọ́mọdé bá ń gégi nínú igbó àwọn àgbà ló mọ ibi tígi ọ̀hún yóò ré sí. Torí àní lẹ́yìn díẹ̀ nínú àṣírí tí Àgòdòǹgbò sọ sí Àjẹlọ́lá lọ́wọ́ yìí níṣe ni Àjẹlọ́lá ń ronú sọ́tún sí gbólóhùn tí ó gbọ́ lẹ́nu Àgòdòǹgbò yìí. Ìsì ń sọ yín pé kánákò ló lè gbé mi dóde ayé. Báwo ni mo ṣe fẹ́ wá ṣe gbà tí ń fi rí kánákò yìí? Gbogbo rẹ̀ ni Àjẹlọ́lá ń rò. Bó ṣe tún di ọjọ́ kan Àjẹlọ́lá tún tan Àjàlá wọnú yàrá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ yí pé àwọn obìnrin ò lọ́gbọ́n ṣùgbọ́n ète lọ́lọ́run ọba fún wọn. Obìnrin àwọn obìnrin tí wọ́n ti gba ṣòkòtò lọ́wọ́ àwọn ọkùnrin tán ti gbé dẹ̀tí lé wa lọ́wọ́. Bí wọ́n ṣe wọnú yàrá yìí ni Àjẹlọ́lá bẹ̀rẹ̀ sí ní fi ọwọ́ ra Ògòdòǹgbò lórí. Ó ń rọ̀mánsì rẹ̀ ṣé bẹ́ẹ̀ lẹ́ máa ń pè é. Àmójú ẹ̀rọ mi ní ó ń kàrẹ́sì rẹ̀. Ẹ̀gbọ́n náà ṣóhun náà gbà á. Ohun tí mo fẹ́ sọ gbabẹ̀ ni pé Àjẹlọ́lá ń fi ọwọ́ ra Àgòdòǹgbò lórí. Bó ṣe ń fọwọ́ rà á lórí ló ń fọwọ́ rà á ní igbá àyà tó ń fọwọ́ rà á níkùn. Àgòdòǹgbò ní ohun tí mo fi máa ń gbádùn àwọn ọmọ adarí hurun bíi tiẹ̀ rèé. Àjẹlọ́lá ní ó ti pàdé ọ̀kan nínú wa rí lórí pápá ni. Àgòdòǹgbò ní dáadáa. Pẹ̀lú ohun tí Àgòdòǹgbò sọ yìí Àjẹlọ́lá náà fi owú jíjẹ sí i. Ló bá yọwọ́ rẹ̀ lára Àgòdòǹgbò. Àgòdòǹgbò ní kí ló ṣe é? Ṣé mo sọ fún ẹ lọ́jọ́ kìíní àná yìí pé mo máa ń lọ sóde ayé dáadáa? Tẹ́mi bá ti wá òde ayé mo máa ń ṣe fàájì pẹ̀lú àwọn ọlọ́mọge gan lóde ayé dáadáa. A máa ń gbádùn ara wa púpọ̀. Kódà gan ìkan tiẹ̀ sọ fún mi pé òun lóyún fún mi tí mo fi pàátì tí mo fi sá wálé. Kábíyèsí Ọlọ́run, ọ̀pọ̀ obìnrin náà ló lóyún tán tí ò mọbi tí ẹni tó fún un lóyún ságbà. Gbogbo ẹ̀yin òrékè lẹ́wà, gbogbo ẹ̀yin òrékè nígbà àyà, gbogbo ẹ̀yin òrékè lẹ́sẹ̀, òrékè nídìí. Bọ̀dá olójú dúdú tí ń kùn ẹ́ mọ́lẹ̀ ní gbogbo ìgbà yìí. Ǹjọ́ o mọ́lé rẹ̀? Ǹjọ́ o mọ̀nà rẹ̀? O sì rọra ṣe kó má bàa kábàámọ̀. Mo fẹ́ kó ronú kó lọ jáwọ́. Pẹ̀lú ohun tí Àgòdòǹgbò sọ yìí inú bí Àjẹlọ́lá púpọ̀. Gẹ́gẹ́ bẹ́yìn náà ti mọ àwọn obìnrin pẹ̀lú owú jíjẹ
ṣùgbọ́n nígbà tí Ajẹ́lọ́lá rántí ohun tí ń wá ó rọra gbé owú jíjẹ sẹ́gbẹ́ kan ó tún dá ọwọ́ rẹ̀ padà sára àgòdòǹgbò ó tún bẹ̀rẹ̀ sí ní fi ọwọ́ rin àgòdòǹgbò lára bí Ajẹ́lọ́lá ṣe ń mọ́wọ́ lọ síbi ìsàlẹ̀ fún àgòdòǹgbò níṣe ni ọ̀pá Mósè àgòdòǹgbò ti gbórí gangan tó sì ń lé fùrùkọ̀kọ̀ nínú ṣòkòtò rẹ̀ bí akọ aláǹgbá. Ará àgòdòǹgbò gbà á mọ́ kò lè mú un mọ́ra mọ́ ló bá bẹ̀rẹ̀ sí ní wọ́ Ajẹ́lọ́lá mọ́ra. Ajẹ́lọ́lá ní sùúrù. Àgòdòǹgbò ní eléyìí ti kọjá sùúrù, mo fẹ́ tọ̀, jẹ́ kí n tọ̀. Ajẹ́lọ́lá ní ṣé ìtọ̀ ló fẹ́ tọ̀? Àgòdòǹgbò ní bẹ́ẹ̀ ni. Ajẹ́lọ́lá ní èmi náà kọ̀ yín pé kó o mọ́ tọ̀, ṣùgbọ́n mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀. Tí o bá ti dá mi lóhùn rẹ̀, àyè gbà ẹ́ láti tọ̀, kódà tó o bá fẹ́ gbẹ̀sẹ̀ gan, àyè gbà ẹ́. Àgòdòǹgbò ní Ajẹ́lọ́lá, àsìkò ìbéèrè kọ́ la wà yìí, ìwọ náà ti rí mi bí mo ṣe wà, tí ẹ jẹ́ kí n kọ́kọ́ tọ̀nà. Ajẹ́lọ́lá ní sáà farabalẹ̀, ìbéèrè tí mo fẹ́ béèrè ò pọ̀. Àgòdòǹgbò ní óyá ṣe ní pápápá. Ẹ gbọ́ ná, irú ìbéèrè wo ni Ajẹ́lọ́lá padà béèrè lọ́wọ́ àgòdòǹgbò? Ǹjẹ́ àgòdòǹgbò rí èsì rẹ̀ fún? Ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀, aráyé yí padà. Àní Ajẹ́lọ́lá ní ìbéèrè tí mo fẹ́ bi ẹ́ kò jú nípa kánákò tó sọ fún mi lọ́jọ́ kìíní àná. Irúfẹ́ kánákò lẹ mọ́ ń lò tẹ́ fi mọ́ ń lọ sóde ayé. Àgòdòǹgbò ní Ajẹ́lọ́lá, ìbéèrè ńlá ló bi mí yìí. Àṣírí ìlú wa ni mi ò gbọ́dọ̀ sọ síyàn lọ́wọ́. Ajẹ́lọ́lá tó fi ọwọ́ ra Àgòdòǹgbò lórí. Ó ní bébì, ṣebí tọkọtaya la pera wa, àbí wọ́n fẹ́ fẹ́ mi sílẹ̀ ni? Àṣírí tó o bá mọ̀ ó yẹ kémi náà mọ̀ ọ́n. Èyí tẹ́mi náà bá mọ̀ ó yẹ kíwọ náà mọ̀ ọ́n. Gbogbo àṣírí tíwọ náà bá béèrè lọ́wọ́ mi nípa òde ayé lọ́hùn-ún, èmi náà ṣetán láti sọ fún ẹ. Dákun, irúfẹ́ kánákò lẹ mọ́ ń lò nílùú yín bí tẹ́ fi mọ́ ń lọ sóde ayé? Àgòdòǹgbò ló bá tẹnu bọ̀rọ̀, ṣèbóun ló kúkú fẹ́ tọ̀. Ló bá ní Ajẹ́lọ́lá, ohun tí mo fẹ́ sọ fún ẹ yìí mọ́ sọ fẹ́ni kankan mọ́ o. Ó ti àwọn ọmọ rẹ gan, mọ́ jẹ́ kan gbọ́. Ajẹ́lọ́lá ní kò sí wàhálà. Àgòdòǹgbò ní ṣóorí níbi báyìí nínú ìlú wa ń bí, igi kan wà ń bẹ̀ tí mọ́ ń so èso sórí. Kò sí ìgbàkúgbà tó o bá dé nídìí igi yìí tó ò ní bá èso lórí rẹ̀. Bó sì gba ẹ̀rùn bó sì gba òjò, igi yìí mọ́ ń so èso sórí náà ni. Elédùà ló mọ̀ọ́mọ̀ fi ta wá lọ́rẹ nínú ìlú wa ń bí. Ṣóorí téèyàn bá dédi igi yìí tó bá ká èso àkọ́kọ́ níbẹ̀ tó bá jẹ tó sì ká èso kejì tó tún jẹ tó bá wá ká èso kẹta kò gbọ́dọ̀ jẹ èso yìí lẹ́nu, yóò gbé mì lódindi bẹ́ẹ̀ ni. Ní kété tó bá gbé mì báyìí lójú ẹsẹ̀ báyìí yóò bara rẹ̀ lóde ayé ni. Kábíyèsí Ọlọ́run, àṣé nǹkan kan bẹ́ẹ̀ ń dúníyàn tá a wà yìí. Àgòdòǹgbò ń tẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀. Ó ní ìṣòro kan tó kàn wá ń bẹ̀ ní pé èèyàn ó mọ bẹ lọ́hùn yóò sì mọ bẹ orí rẹ̀ kíbi tí ó jáde sí lóde ayé lọ́hùn kó mọ̀ lọ jẹ́bì kan tó burú jù. Torí ìgbà míì èèyàn lè jáde sójú agbami, èèyàn odò ńlá. Ìgbà míì èèyàn lè jáde sójú títì. Ìgbà míì ó lè jẹnu tírélà lèèyàn ó jáde sí. Ìgbà míì ó lè jẹ́ gbàgede ọjà lèèyàn ó jáde sí. Ìṣòro tó wà ń bẹ̀ nìyẹn. Ṣùgbọ́n téèyàn bá ti ń bẹ orí rẹ̀ ipe kórí gbé òun débi rè, orí yóò kó olúwa rẹ̀ yọ. Ajẹ́lọ́lá ní ó sì ní orí.
Ajẹ́lọ́lá tún fẹ́ béèrè. Àgòdòǹgbò ní fìbéèrè lẹ̀ jẹ́ kí n tọ̀nà. Ajẹ́lọ́lá ní mọ́ wọ́ọ̀rì ṣó fẹ́ tọ̀ ni ó tọ̀ ní ìsìn. Àmọ́ kù ìbéèrè kan tí mo fẹ́ béèrè. Ajẹ́lọ́lá ní kí wá lè wọ̀ tó wà fún kinní yìí àbí kò léèwọ̀ kankan. Àgòdòǹgbò ní èèwọ̀ kan tó wà ń bẹ̀ ní pé téèyàn bá wà nínú oyún nínú ìlú wa ń bí kò gbọ́dọ̀ lọ dí igi yìí ipò ń fẹ́ lọ òde ayé. Bí bẹ́ẹ̀ kọ́ tó bá fi gbé oyún wa já sóde ayé ìlú wa ń bí ti dèèwọ̀ fún un nìyẹn. Kò ní padà sílùú wa ń bí mọ́ yóò ra sókè yẹ̀pẹ̀ ni. Ẹ̀yin ará ilé ẹ̀yin náà ti rí pé nǹkan tí Ajẹ́lọ́lá ń fẹ́ ọwọ́ rẹ̀ ti ń tẹ̀ bọ̀ díẹ̀díẹ̀. Inú Ajẹ́lọ́lá dùn pẹ̀lú àṣírí tó gbọ́ lẹ́nu Àgòdòǹgbò yìí ó sì fira rẹ̀ sílẹ̀ fún Àgòdòǹgbò. Àgòdòǹgbò ṣeré tó wù ú kódà gan gbogbo pẹnantì ni Àgòdòǹgbò gbá fún Ajẹ́lọ́lá níjọ́ yìí tí Ajẹ́lọ́lá náà sì mú gbogbo rẹ̀. Lẹ́yìn eléyìí kí ló tó wá ṣẹlẹ̀? Ǹjẹ́ Ajẹ́lọ́lá rí ọ̀nà àbáyọ láti fi padà sóde ayé? Àní ọkọ̀ èrò láyé àwa ẹ̀dá. Àní bó ṣe di ọjọ́ kejì Ajẹ́lọ́lá bẹ̀rẹ̀ sí ní fumú fílẹ̀ láti mọ ìdí igi ńlá yìí. Ṣùgbọ́n ọba mi Elédùà ó fún Ajẹ́lọ́lá ṣe. Ajẹ́lọ́lá rídìí igi yìí. Bó ṣe ń di ọjọ́ kẹta Ajẹ́lọ́lá gbáradì tí ó máa fi di ọjọ́ kẹrin báyìí. Àti ìdájí ni Ajẹ́lọ́lá ti kó àwọn ìbejì rẹ̀ sẹ́yìn. Àwọn ìbejì yìí ti ní ọdún bíi mẹ́rin láwọn àkókò yìí. Bí Ajẹ́lọ́lá ṣe kó wọn sẹ́yìn ní ìdájí yìí ló bá gbọ̀nà ìdí igi yìí lọ. Ó kù díẹ̀ kí wọ́n dé ìdí igi yìí. Bí wọ́n ṣe yọ lọ́ọ̀kan ni Ajẹ́lọ́lá bá rí àwọn omidan méjì kan nídìí igi yìí lọ́ọ̀kan. Ló bá kó àwọn ìbejì rẹ̀ sá sínú igbó ṣúrúṣú kan tó sì ń wo àwọn omidan méjì yìí ránṣẹ́ nídìí igi yìí. Àwọn omidan méjì yìí wọ́n ṣe gẹ́gẹ́ bí Àgòdòǹgbò ṣe sọ fún Ajẹ́lọ́lá pé wọ́n máa ń ṣe nílùú yìí tí wọ́n fi máa ń lọ sóde ayé. Bí àwọn omidan méjì yìí ṣe bẹ́ẹ̀ tán ni wọ́n bá pòórá. Ìyẹn já sí pé àwọn omidan yìí wọ́n ti wá sórílẹ̀ ayé. Kábíyèsí Ọlọ́run, gbogbo àwọn ọkùnrin tó ṣe pé èyí tó pupa náà la máa ń fẹ́, èyí tó kún níwájú tó kún lẹ́yìn, èyí tó kún fàyà kún òun náà la máa ń sáré lẹ́yìn rẹ̀. Ṣé ẹ gbàgbé ìtàn ọmọge omi? Ara rẹ̀ kan náà tún leléyìí. Ẹjẹ́ aṣọ gígùn ká má bàa gògìn aládì. Bí Ajẹ́lọ́lá ṣe rí pé àwọn omidan yìí pòórá ló bá fa àwọn ìbejì rẹ̀ lọ́wọ́ tó sáré jànàjànà dédi igi yìí. Lẹ́sẹ̀kẹsẹ̀ ló ká ẹyọ kọ̀ọ̀kan lé àwọn ìbejì yìí lọ́wọ́ tóun náà sì ká ẹyọ kan tó ní ó yá jù sẹ́nu kẹjẹ́. Àwọn ìbejì yìí ṣe bẹ́ẹ̀. Ajẹ́lọ́lá tó ká èso kejì ó gbé lé àwọn ìbejì yìí lọ́wọ́. Òun náà sì tún ká ẹyọ kan ó ní ó yá jù sẹ́nu kẹ́ẹ̀tún jẹ́. Àwọn ìbejì yìí tó wá ṣe bẹ́ẹ̀. Èso ẹlẹ́ẹ̀kẹta ni Ajẹ́lọ́lá tún nawọ́ sí tó ká tó tún gbé lé àwọn ìbejì yìí lọ́wọ́ tó wá kìlọ̀ fún wọn pé ṣé ẹ rí eléyìí ẹ gbọ́dọ̀ jẹ́ o, ẹ fẹ́ gbé mì ni, ẹ mì ni, ẹ má jẹ́ o. Ajẹ́lọ́lá tẹ̀ mọ́ wọn létí dáadáa. Ajẹ́lọ́lá wá ju tiẹ̀ sẹ́nu títí rẹ̀ ń bẹ lẹ́nu rẹ̀. Ó wá ní kí Táyé wá dúró sọ́wọ́ ọ̀tún tòun ló bá gbà á lọ́wọ́ mú. Ó ní Kẹ́hìndé wá dúró sọ́wọ́ òsì tòun ló tún gbà á lọ́wọ́ mú. Ajẹ́lọ́lá wá kún fún àdúrà. Ajẹ́lọ́lá wá ń bẹ orí rẹ̀ àti ẹlẹ́dàá àwọn ìbejì rẹ̀ tó sì ń sọ yín pé ẹlẹ́dàá wa ibi rere ni kẹ́ ẹ gbé wa dé lórílẹ̀ ayé o. Ìlú tí n bá jáde sí ìlú náà ní káwọn ìbejì mi náà jáde sí o. Ká má bọ́ sójú odò, ká má bọ́ sẹ́nu tírélà,
ká má bọ́ sí gbangba ọjà ibi tí ó rọ̀ wá lọ́rùn náà ni kórí wa gbé wa já sí lóde ayé o. bí Ajẹ́lọ́lá ṣe sọ bẹ́ẹ̀ tán ló ní táyé kẹ́yìn ó yá ìjó sẹ́nu kẹ́ ẹ gbé mi. bí gbogbo wọn ṣe gbé mi tán báyìí ni gbogbo wọn bá pòórá lójú ẹsẹ̀ ni wọ́n bára wọn lẹ́gbẹ̀ẹ́ títì kan. ṣùgbọ́n Ajẹ́lọ́lá àti Táyélolú ló kọ́kọ́ jáde sójú títì yìí. ọ̀kadà kan sì ń bọ̀ lọ́ọ̀kan. Ajẹ́lọ́lá fa Táyélolú sẹ́yìn. àsìkò yìí ni Kẹ́hìndé ń jáde wá. bí ọmọ Kẹ́hìndé ṣe ń jáde sórílẹ̀ ayé báyìí iwájú ọ̀kadà yìí ni ọmọ Kẹ́hìndé jáde sí. ọ̀kadà yìí bá gbá ọmọ Kẹ́hìndé. kábíyèsí Ọlọ́run kí nìdí tó sì fi jẹ́ bẹ́ẹ̀? ọmọ Kẹ́hìndé ò tètè mí kinní yìí. ìdí rèé tó fi pẹ́ kó tó jáde sórílẹ̀ ayé. wọ́n sáré gbé ọmọ Kẹ́hìndé dìgbàdìgbà ó dilé ìwòsàn. ṣùgbọ́n gbogbo ìgbìyànjú àwọn dókítà láti dóòlà ọmọ Kẹ́hìndé mọ̀ dágbére fáyé o. kábíyèsí Ọlọ́run adìrẹ ìrànà kì í ṣohun àjẹgbé. adìyẹ ìrànà o kì í ṣohun àjẹgbé. adìyẹ ìrànà o kì í ṣohun àjẹgbé. ọ̀tàpá sókè yìí dẹ́borí bọ́bá ayé orí ọ̀tọ̀run wò wá ó gbé bu ìka tó sọ pé kò ní hu ẹnì kan ìgboro gbogbo wá fi ká sàn ọmọdé burúkú ó ẹ̀yìn wò kò mọ kójọ kọ́ lólu eré ń pa ní adìrẹ ìrànà ìṣòwò àjẹgbé. bí Ajẹ́lọ́lá ṣe gbọ́ ń pé ọmọ Kẹ́hìndé ti dágbére fáyé Ajẹ́lọ́lá bú sẹ́kún ó sì ń wọ omi ẹkún mu bíi gàrí. ní ilé ìwòsàn tí ọmọ Kẹ́hìndé dákẹ́ sí yìí ọmọkùnrin kan wà ń bẹ̀ tí ń bá wọn ṣiṣẹ́ nílé ìwòsàn yìí. bí ọmọkùnrin yìí ṣe rí Ajẹ́lọ́lá ń jọ èèyàn mímọ̀ fún un ló bá súnmọ́ Ajẹ́lọ́lá tó ní ẹ má bínú o ṣé ẹ̀yin ni Ajẹ́lọ́lá sún orí sókè yín pé bẹ́ẹ̀ ni orúkọ mi lẹ dáhùn. ọmọkùnrin yìí ní ṣé ẹ mọ̀ mí? Ajẹ́lọ́lá ní rárá mi ò mọ̀ yín. ó ní èmi ni Àdìó ọmọ yín. kábíyèsí Ọlọ́run àṣé omi lèèyàn kò síbi tá a lè pàdé. tí ẹ bá gbàgbé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mo sọ yín pé Ajẹ́lọ́lá bí ọmọkùnrin kan tẹ́lẹ̀ kó tó pàdé Àlàbí ọkọ rẹ̀. àṣé ọmọkùnrin yìí gan-an ló ti kàwé tó ti di dókítà tí ń bá wọn ṣiṣẹ́ nílé ìwòsàn yìí. bí Ajẹ́lọ́lá ṣe rí Àdìó báyìí inú rẹ̀ dùn ló bá dì mọ́ gbàgì. Àdìó ní mọ́mì ibo lẹ ti lọ látọdún yìí àti wáyín títí. Ajẹ́lọ́lá ní Àdìó kí ló ń ṣe níbí? Àdìó ní ìgbà tí mo kàwé tán iṣẹ́ dókítà ni mo kọ́ mo ń bá wọn ṣiṣẹ́ nílé ìwòsàn yìí ni. inú Ajẹ́lọ́lá dùn bí Ajẹ́lọ́lá àti Àdìó àkọ́bí rẹ̀ àti Táyélolú tí wọ́n ṣe gbọ̀nà ìlú Ayétòrò lọ́dọ̀ ìyá Ajẹ́lọ́lá rèé. bí wọ́n ṣe dé ìlú Ayétòrò kí ló ṣẹlẹ̀? àní ẹjẹ́ arántí ọmọ ẹni tá à ń ṣe ní gbogbo ibikíbi tá a bá wà. àní bí wọ́n ṣe dé ìlú Ayétòrò àgbà ti ń dé fún ìyá Ajẹ́lọ́lá. bí màmá ṣe rí Ajẹ́lọ́lá ọmọ rẹ̀ báyìí ìṣe ni ìdùnnú bá ṣubú layọ̀ fún màmá. màmá fò mọ́ Ajẹ́lọ́lá tó sì dì mọ́ omijé ayọ̀ sì ń bọ́ lójú màmá. ní kíá
ni wọ́n pe Àlàbí ọkọ Ajélọlá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín pé kó mọ bọ̀ nílùú Ayétòrò. Bí Àlàbí ṣe débẹ̀ tó rí Ajélọlá báyìí, níṣe ni wọ́n dì mọ́ra wọn tí Ajélọlá ní bébì ojú rẹ̀ rèé. Wọ́n dì mọ́ra wọn, wọ́n fẹ́ lò bí ìṣẹ́jú méjì kí wọ́n tó fira wọn sílẹ̀. Àlàbí ní àwọn ìbejì ńkọ́, ni Ajélọlá bẹ́ tẹnu bọ̀rọ̀ tó sì fi ń yé wọn pé ọmọ Kẹ́hìndé ti dágbére fáyé báwọn ṣe yọ sóde ayé. Táyélolú rèé. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mà, Ọlọ́run ò lè ṣe nǹkan kó má fàyè ọpẹ́ sílẹ̀. Ìyá Ajélọlá àti Àlàbí wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn rí Ajélọlá padà. Báwọn ò bá tiẹ̀ rí ọmọ Kẹ́hìndé, àwọn sì gbẹ́rí Táyé. Ajélọlá kó bẹ́ẹ̀ lóró gbogbo ohun tó fojú rẹ̀ rí pátá nílùú ayé tó farati yìí. Gbogbo ìrìn àjò rẹ̀ láti bí ọdún 5 sẹ́yìn, Ajélọlá ro gbogbo rẹ̀ fún ìyá rẹ̀ àti Àlàbí ọkọ rẹ̀. Nígbà tó fi ń di ọjọ́ kejì, wọ́n gbé Ajélọlá lọ léèwòsàn láti lọ ṣe àyẹ̀wò sí àgọ́ ara rẹ̀ bóyá àárẹ̀ kan ti ń bẹ lára rẹ̀ tó gbé dé. Ẹgbọ́n náà nígbà tí wọ́n dé léèwòsàn, kí làyẹ̀wò gbé jáde? Àní níbo là ń lọ gan nílé ayé yìí? Àní bí wọ́n ṣe gbé Ajélọlá délé ìwòsàn fún àyẹ̀wò ara rẹ̀, àyẹ̀wò fi hàn gbangba yín pé oyún oṣù 4 ti ń bẹ nínú Ajélọlá. Kábíyèsí Ọlọ́run, àṣẹ aláṣepé lọ́ba Ọlọ́run. Ajélọlá gbé oyún lọ, ó tún gbé oyún padà. Bí ìyá Ajélọlá ṣe gbọ́ báyìí, níṣe ni màmá kọ mo dáràn, mo ti ṣẹ̀sín. Oyún bíi ti báwo? Àfi ká bà oyún yìí jẹ́ ni o. Oyún ẹ̀sìn leléyìí. Níṣe ni Àlàbí ní ẹ sáà bá ń gbé Táyélolú mi. Ni Àlàbí bá dìde ló bá fa Táyé lọ́wọ́. Ó ní Táyélolú, èmi ni bàbá rẹ̀, ó yá jẹ́ ká lọlé. Ajélọlá ní bébì dúró, oyún tí mo ní yìí oyún ayọ̀ ló yẹ ká pè é. Torí oyún yìí gan ni kò fi ní fún wọn láǹfààní láti tún wá mú mi padà sínú ìlú yẹn. Torí èèwọ̀ ni nínú ìlú wọn lọ́hùn-ún wípé èèyàn gbé oyún wọn wá sóde ayé. Obìnrin kóbìnrin tó bá gbé oyún wọn wá sóde ayé, ìlú wọn ti dèèwọ̀ fóbìnrin yẹn ni. Oyún yìí kò ní jẹ́ kí wọ́n tún mọ lépa mi kiri. Àlàbí dá Ajélọlá lóhùn ó ní. Ajélọlá, mi ò sọ pé mi ò fẹ́ ẹ mọ́, ṣùgbọ́n àlìjànú àbí ẹ̀bọra tó gbé síkù yìí, tó o bá ti bí i tán, fi ránṣẹ́ síbi tó bá wù ẹ́ kó o padà wá bá mi. Màá fẹ́ ẹ padà. Bí Àlàbí ṣe sọ báyìí tán, ló bá fa Táyé lápá ń pé jẹ́ ká lọ. Ṣùgbọ́n níṣe ni Táyé ń sunkún wípé òun ò lọ, ọ̀dọ̀ ìyá òun lòun fẹ́ mọ gbé. Àlàbí fi Táyé sílẹ̀ tó sì ní bó pẹ́ bóyá mò ń padà wá mú ọmọ mi. Ìyá Ajélọlá gba kámú, wọ́n sì ń fi àdúrà jagun fún ọmọ inú Ajélọlá kí Olúwa kó yí ọmọ ọ̀hún padà, kó sọ ọ́ di ọmọ gidi, kó sọ ọ́ di ọmọ alálùbáríkà. Nígbà tó di ọjọ́ ìkúnlẹ̀ Ajélọlá, kí ló ṣẹlẹ̀? Ǹjọ́ rí ọmọ yìí bí sáyé? Nǹkan bẹ́ẹ̀ ń dúníyàn. Èyí ti jẹ́ ẹ̀yin ayé, èyí ti jẹ́ ẹ̀yin àgbà. Ẹsẹ̀ wúrẹ́ mi dé wúrẹ́ òró, ẹsẹ̀ wúrẹ́ mi dé wúrẹ́ ọ̀ràn, ewúrẹ́ mi ń dọ̀dẹ lóru o. Ẹ̀rọ ìyá mi ló ṣògo ni. Ayé o, ayé tó tó, ayé o, àkámọ́ra. Ewúrẹ́ mi tó ti ń jiyàn, ewúrẹ́ mi tó ti ń jiyàn, ewúrẹ́ mi tó ti ń jẹ̀ka, ewúrẹ́ mi kò jiyàn mọ́, ewúrẹ́ mi kò tún jẹ̀ka.
àní bó ṣe di ọjọ́ ìkúnlẹ̀ Ajélọlá, ilé ìjọba kan ni Ajélọlá lọ láti lọ yanjú àwọn nǹkan kan. ṣùgbọ́n bí Ajélọlá ṣe délé ìjọba yìí, níṣe ni nǹkan ọmọ bẹ̀rẹ̀ sí ní mú Ajélọlá. ká tó ṣẹ́jú pẹ́rẹ́, Ajélọlá ti bímọ sílẹ̀ nílé ìjọba yìí. ariwo kí leléyìí? ariwo ọpẹ́ ló gbẹnu àwọn ènìyàn. wọ́n sáré gbé Ajélọlá wọnú ìyàrá kan bẹ̀ tí wọ́n sì mójútó. òkìkí ti kàn wípé ọmọbìnrin kan bímọ sílé ìjọba. àwọn oníwèé ìròyìn gbogbo wọn ẹsẹ̀ wọn ti pé. wọ́n gbé e jáde ń pé arábìnrin kan bímọ sílé ìjọba. wọ́n sì fi fọ́tò ọmọbìnrin tí Ajélọlá bí yìí sínú ìwé ìròyìn. níṣe ni ọmọ ìkókó yìí pupa fò tó sì sanra. nígbà tí ìwé ìròyìn tó gbé ìṣẹ̀lẹ̀ yìí jáde, níjọba bá gbé ọwọ́ lé ọmọ yìí tán sì tẹ́wọ́ gba ọmọ yìí. ìjọba sọ yín pé ọmọ yìí ti dọmọ ìjọba. wọ́n sì ṣèlérí fún Ajélọlá yín pé ìjọba ni ó máa bá a tọ́mọ yìí títí tọ́mọ yìí yóò fi kàwé rẹ̀ já. kódà ìjọba ṣàdéhùn yín pé nígbà tí ọmọ yìí bá gbọ́njú, ìlú òyìnbó lọmọ yìí yóò ti lọ parí ìwé rẹ̀ kíkà. ìjọba ṣèlérí pé ọmọ tí Ajélọlá bí yìí ó ti dọmọ ìjọba. àtòrí nǹkan ṣèkan lọ́lọ́run. ẹ wo bí tá a fẹ́ gbin obì sí. ilẹ̀ ti lanu obì níbẹ̀. Ajélọlá tó ti ń wò yí pé tóun bá bímọ yìí, ibo lòun fẹ́ tarí rẹ̀ sí. ìdùnnú gbanú ọkàn Ajélọlá. ìyá Ajélọlá náà sì ń dúpẹ́ ayọ̀ wípé Ọlọ́run ò dojú tòun. Àlàbí padà wá láti wá kí Ajélọlá kú ọwọ́ lómi. ó sì ṣàdéhùn fún Ajélọlá ń pé àyè gbà á láti kó wálé tòun nígbàkúgbà tó bá wù ú. àmọ́ ọ̀rọ̀ ọ̀fẹ́ láyé yìí bí àdánwò ni. toró dá mi lójú ń pé tó bá jẹ́ obìnrin míì yóò sọ ń pé láyéláyé òun ò ní fẹ́ Àlàbí mọ́. ṣùgbọ́n ìfẹ́ Àlàbí ń bẹ lọ́kàn Ajélọlá. Ajélọlá gbà fún Àlàbí. lẹ́yìn oṣù kan, Ajélọlá kẹ́rù rẹ̀ ó sì padà sílé Àlàbí. ẹ ṣe jẹ́ ká fi eléyìí náà kọ́gbọ́n. gbogbo ẹ̀yin ìyàwó tẹ́ torí ní tí ò tó nǹkan kan tẹ́ bínú kọ bàbá ọmọ yín sílẹ̀. ẹ ṣe jẹ́ àna sùúrù sí i. ìwọ bàbá náà tó torí nǹkan tí ò tó nǹkan tó kọ ìyá àwọn ọmọ rẹ sílẹ̀. ẹ ṣe jẹ́ àna. ní Ajélọlá àti Àlàbí tí wọ́n padà sínú ìfẹ́ àárọ̀ wọn, tí wọ́n sì ń gbé ìgbé ayọ̀ àti àlàáfíà. Àlàbí náà gan kò kúkú tí ì níyàwó nílé tẹ́lẹ̀. gbogbo ọdún 5 tí kò fi rí Ajélọlá kò fún obìnrin kankan láyè nínú ilé rẹ̀. bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní gbé ìgbé ayọ̀ àti ìdùnnú rèé, tílé wọn sì ń tòrò rìnrìnrìn bí omi àfòwúrọ̀ pọ̀n. ibí yìí ni ìtàn akọ ológbò tán sí. ẹ sì tún kú ojú lọ́nà Àjààbálẹ̀, ètò kan tí ń bọ̀ ní kòpẹ́kòpẹ́. Ṣọ̀pọ̀nná ni mo pè é. ẹ gbọ́ná kí ni wọ́n ń pè ní ṣọ̀pọ̀nná? torí tọmọdé bá fẹ́ wí, á ní mo fi ṣọ̀pọ̀nná búra. tí àgbàlagbà bá fẹ́ wí, yóò ní mo fi ṣọ̀pọ̀nná búra. àtọ̀tún àtòsì ní fi ṣọ̀pọ̀nná ṣépè. ẹ gbọ́ná kí ni wọ́n ń pè ní ṣọ̀pọ̀nná? ẹ kú ojú lọ́nà. mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀, ẹ bá mi tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá, tẹ́ ẹ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. ẹ sì mọ ìgbà àti àkókò tá a mọ gorí ètò lórí ìkànnì Ohun Ìfẹ́ Sọmídà TV. kò sì ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa lórí ìkànnì yìí. ọpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run Ọba Elédùà. ọpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọba mi Àláùrábì tó fún wa bẹ̀rẹ̀ tó sì tún fún wa dé òpin. ọpẹ́ lọ́wọ́ Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ Olóyè Ayùn Awẹ̀dẹ̀kọ̀ tó wẹ̀ mọ̀. ọpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá mi Ajíbọ́lá Arógbá aṣọ mọ́balẹ̀. ẹ̀yin ìyá mi Amọ́ròrò Aláròrò Apanimọ́wágún Olókìkí Òrò. ẹ̀yin ìyá mi Oníbàǹtẹ́pẹ̀lẹ̀jà tí ń bá ní ìjà láì fọwọ́kànnì. ẹ̀yin ìyá mi Atapájorí Atẹ̀dọ̀jọ́ kan Àtìfúnjòròrò Àgàlàǹtà. mo dúpẹ́ lọ́wọ́ yín fún àtìlẹ́yìn yín. ẹ̀yin lẹ ti ní ó dijọ́ títọ́ bá gbẹ lẹ́nu kọ́rọ̀ tó gbẹ níkùn mi. òkè àgbà tẹ́ ẹ gbé mi gùn yìí, ẹ má jẹ́ ń jábọ̀. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo Ohun Ìfẹ́ Sọmídà fans káàkiri àgbáyé
ẹ ṣeun ẹ kú òfẹ́ tẹ́ ẹ fi ń bá wa gbọ́ ètò ọlọ́kan ọ̀jọ̀kan lórí ìkànnì Ohun Ìfẹ́ Sọmídà TV. Gbogbo ẹ̀yin àna mi mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o. Ẹ ṣeun púpọ̀, àjọṣepọ̀ wa ò ní bàjẹ́. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbẹ́ ẹ fẹ́ ṣèrànlọ́wọ́ fún wa lórí ìkànnì yìí, ẹ kàn sí Ohun Ìfẹ́ Sọmídà lórí nọ́mbà tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Ilé ayé lè ogun nílé ayé, ilé ayé asán ni, àmọ́wọ́ bàbí lẹ́ni, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé gbà, ọmọ ìyá ń tàn nípa, ẹni abínibí ń dání, alágbára ayé ẹ rọra, kò sóhun tá a máa mú lọ sọ́run. Ẹ̀yà àgbè ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkósùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mi máa fẹlẹ́ ìṣe lọ́lọ́jọ́ tèmi, mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá, ẹ̀yin ní mọ̀ bá, ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò. Ẹni tó bá ní mọ́bọ̀, òun ní ní débà o. Muhammadu Akówódé baba Kórèdé tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́ Sọmídà, Sẹ́ríkì ọlọ́pọlọ náà ń bọ̀ wọ̀nà, Máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò, kìí ṣe tikú kìí ṣe tàrùn. Ìpàdé mi àti yín, ó tó dàpọ̀ tó ètò. Títí ìgbà tá a tún máa pàdé, mi ò fi yín sínú ìbànújẹ́ o. Mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀. Ọ̀rọ̀ rẹ̀ lóde o, ọ̀rọ̀ rẹ̀ lójúde o. Ọ̀rọ̀ rẹ̀ lóde o, ọ̀rọ̀ rẹ̀ lójúde. Bí o sì ń tó de ẹ̀ṣẹ̀ yìí déédéé ṣe ọ̀rọ̀ rẹ̀ lóde o. Ọ̀rọ̀ rẹ̀ lóde o, ọ̀rọ̀ rẹ̀ lójúde o. Ọ̀rọ̀ rẹ̀ lóde o, ọ̀rọ̀ rẹ̀ lójúde. Bí o sì ń tó de ẹ̀ṣẹ̀ yìí déédéé ṣe ọ̀rọ̀ rẹ̀ lóde o. Ìgbà ogun sólókò kò kúkú sólókò. Ìgbà ogun sólókò kò kúkú sólókò. Èèyàn ló sọ gbàdọ̀gún ṣẹ́ráì káyé fi ibi sun re o. Ọ̀rọ̀ rẹ̀ lóde o, ọ̀rọ̀ rẹ̀ lójúde o. Ọ̀rọ̀ rẹ̀ lóde o, ọ̀rọ̀ rẹ̀ lójúde. Bí o sì ń tó de ẹ̀ṣẹ̀ yìí déédéé ṣe ọ̀rọ̀ rẹ̀ lóde o. Àwọn èèyàn ló ń kọ́ ni o, èèyàn ló ń ṣokùnfà. Àwọn èèyàn ló ń kọ́ ni o, èèyàn ló ń ṣokùnfà káfore sílẹ̀ gbàṣẹ ibi mú. Àwọn èèyàn ló ń kọ́ ni. Ọ̀rọ̀ rẹ̀ lóde o, ọ̀rọ̀ rẹ̀ lójúde o. Ọ̀rọ̀ rẹ̀ lóde o, ọ̀rọ̀ rẹ̀ lójúde. Bí o sì ń tó de ẹ̀ṣẹ̀ yìí déédéé ṣe ọ̀rọ̀ rẹ̀ lóde o. Oró tá a kọ́ dání o, oró tá a kọ́ dání. Oró tá a kọ́ dání, oró tá a kọ́ dání yan. Kì í dàbí àdágbẹ̀yìn, rere ni ẹjẹ́ máa ṣe o. Ọ̀rọ̀ rẹ̀ lóde o, ọ̀rọ̀ rẹ̀ lójúde o. Ọ̀rọ̀ rẹ̀ lóde o, ọ̀rọ̀ rẹ̀ lójúde. Bí o sì ń tó de ẹ̀ṣẹ̀ yìí déédéé ṣe ọ̀rọ̀ rẹ̀ lóde o. Ṣé lóore ń sùn ní iṣẹ́ o, ṣé ló máa ń sùn níyàn o. Ṣé lóore ń sùn ní iṣẹ́ o, ṣé ló máa ń sùn níyàn. Nígbà tó rẹ́ bá kọ̀ tí ò gbèyàn, oore àsùn ní ṣe. Ọ̀rọ̀ rẹ̀ lóde o, ọ̀rọ̀ rẹ̀ lójúde o. Ọ̀rọ̀ rẹ̀ lóde o, ọ̀rọ̀ rẹ̀ lójúde. Bí o sì ń tó de ẹ̀ṣẹ̀ yìí déédéé ṣe ọ̀rọ̀ rẹ̀ lóde o. Káyé fojú olóore o, gúngi mọ́ kò tiẹ̀ dá.